Oṣù kan lẹ́yìn ikú ìyàwó rẹ̀, agbábọ́ọ̀lù Nàìjíríà yìí fò ṣánlẹ̀, ó kú. Agbo eré ìdárayá nílẹ̀ wa, pàápàá ti bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, kò dárayá lásìkò yìí o. Inú ìbànújẹ́ àti ìdárò ni ọ̀pọ̀ àwọn olólùfẹ́ eré náà wà báyìí látàrí ikú òjijì tó mú ọ̀kan lára àwọn ẹlẹ́sẹ̀ ayò tó ṣẹ̀ṣẹ̀ ń gòkè àgbà bọ̀, ọ̀gbẹ́ni Gift Atulewa, lọ láàrin wọn. Bẹ́ẹ̀ kò tí ì ju oṣù kan péré lọ tí olóògbé ẹni ọdún 38 yìí pàdánù ìyàwó rẹ̀. Níṣe lobìnrin náà kú láìròtì. Gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Azukachemeka tí í ṣe agbẹnusọ fún ẹgbẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní ìpínlẹ̀ Delta, ìyẹn Delta State Football Association, ṣe fìdí rẹ̀ múlẹ̀, Atulewa tó fìgbà kan wà lára ikọ̀ agbábọ́ọ̀lù Nàìjíríà tọ́jọ́ orí wọn kò tí ì ju ẹni 20 ọdún lọ, ta tẹ́rù nípà láṣàálẹ̀ ọjọ́ Ìṣẹ́gun Túsídẹ̀ẹ́ ọjọ́ 12 oṣù kọkànlá ọdún 2024 yìí látàrí àìsàn ẹ̀jẹ̀ ríru tó ti ń bá a fínra fún ìgbà pípẹ́. Azuka ṣàlàyé nínú àtẹ̀jáde kan pé ó mà ṣe o, oṣù tó kọjá yìí la ṣẹ̀ṣẹ̀ sìnkú ìyàwó rẹ̀. Àfàìmọ̀ ni kì í ṣe ikú aya rẹ̀ yìí ló túbọ̀ ṣàkóbá fún ọkùnrin náà. Lóòótọ́ ló ní àìsàn ẹ̀jẹ̀ ríru, àmọ́ ó ń mójútó o dáadáa, àfi bí àárẹ̀ náà ṣe légbá kan sí i lọ́jọ́ tó ṣáájú ọjọ́ ikú rẹ̀. A sì du ẹ̀mí rẹ̀ o, a gbé e délé ìwòsàn, wọ́n ló ní àìsàn ibà, síbẹ̀ ìfúnpá rẹ̀ ga. Gbogbo báwọn dókítà ṣe gbìyànjú tó, ó pàpà já sí ikú ni. Azuka fi kún un pé bá a ṣe ń sọ̀rọ̀ yìí, ìdíje àwọn agbábọ́ọ̀lù àgbáyé tẹ́lẹ̀rí kan ń lọ lọ́wọ́ nípínlẹ̀ Delta. Olóògbé yìí sì wà lára àwọn agbábọ́ọ̀lù tó ń kópa nínú rẹ̀. Ó ń ṣojú agbègbè Uwei tó ti wá. Tìyanu ló sì fi gbá bọ́ọ̀lù àkọ́kọ́ sáwọn nígbà tó láǹfààní bọ́ọ̀lù gbé e sílẹ̀ gbá gẹ́gẹ́ bí ìṣe rẹ̀. Kò tí ì ju ọ̀sẹ̀ mẹ́ta lọ tó gbá bọ́ọ̀lù ọ̀hún sáwọn ló kú yìí. Ìta fàájì tún fìdí rẹ̀ múlẹ̀ pé àìpẹ́ yìí lolóògbé náà darí wálé láti orílẹ̀-èdè Cote d'Ivoire níbi tó ti lọ kẹ́kọ̀ọ́ iṣẹ́ akọ́nimọ̀ọ́gbá tó sì gba ìwé ẹ̀rí. Ọ̀gọ̀rọ̀ àwọn alákòóso eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àtàwọn olólùfẹ́ ọkùnrin náà ni wọ́n ti ń ṣèdárò rẹ̀. Ọ̀gbẹ́ni Ṣínà Olúdáre, gbajúmọ̀ akọ̀ròyìn eré ìdárayá, sọ lórí ìkànnì rẹ̀ pé ó bà mí lọ́kàn jẹ́ láti gbọ́ ti ikú Gift Atulewa. Gift wà lára ikọ̀ agbábọ́ọ̀lù tọ́jọ́ orí wọn kò ju 20 ọdún lọ tó kópa tí wọ́n sì gba ẹ̀bùn ipò kejì nínú ìdíje fún ife ẹ̀yẹ àgbáyé tí àjọ FIFA ṣètò rẹ̀ lọ́dún 2005 lórílẹ̀‐èdè Netherlands, ìyẹn 2005 FIFA Under-20 World Cup. Ó dùn mí pé kò tún ráàyè fakọyọ mọ́ láti ìgbà yẹn. Olólùfẹ́ eré bọ́ọ̀lù míì, Abele Onua, sọ pé ikú Atulewa yìí dùn yàn gan-an. Ẹni tí mo mọ̀ dáadáa ni, ó ṣọmọlúàbí ó sì láwọ́. Ikú Gift Atulewa yìí ni ẹnì kẹta lára ikọ̀ Flying Eagles ìgbà yẹn tó ti dolóògbé lẹ́yìn Isaac Promise àti Olúfẹ́mi Adébáyọ̀ tí wọ́n kú lọ́jọ́sí. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún Ìta Fàájì.